A kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire wípé ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀, according to the time níbi tí olúkálùkù wa bá wà. A kí wa wípé a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta, pẹ́ tí a ti rí ni, a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta náà la máa ń kíra wa. A kú bí ojú ọjọ́ ṣe rí ní ilẹ̀ aláwọ̀ dúdú tí a mọ̀ sí Áfíríkà. A kú bí ó ti ṣe ń lọ nílẹ̀ Áfíríkà. Bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́ wọlé share button. Ó dàbẹ́ ni wípé ẹ̀kọ́ ti fẹ́ máa fojú múmu wọn nísìn. Ó dàbẹ́ ni wípé a ti mọ ibi gan tá à ń lọ nsìn. Ó dàbí pé a ti ń mọ bẹ̀. Ẹ káàsán lẹ́ẹ̀kan sí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Bí ẹ ti ń wọlé sórí ètò, bí ẹ ti ń darapọ̀, ẹ bá gbọ́ wọlé share button. Ní wákàtí bíi mélòó kan sẹ́yìn, a rí ìròyìn yàjóyàjó kan, ṣùgbọ́n àti wọnú ètò. Ẹ sì bá wa share ká tó wọnú ètò. Koiki Media will bring the world closer to your doorstep. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí. Tí a bá wá wọlé, olórí ilé là kọ́kọ́ ń kí. A kí ọ̀gá wa Mr. Olayomi Koiki, olùdásílẹ̀ Koiki Media. Ẹ kú iṣẹ́ takuntakun sà. Ẹ kú iṣẹ́ takuntakun sà. Ẹ kú kó lè dá. Ẹ ní jábọ́, kò ní sun yín, kò ní rẹ̀ yín. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá mi olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí yín sà. Ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí, a ní wá yín tì. A ní wá yín tì o. A ní wá yín tì. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Bẹ́ẹ̀ ni, mo wà lórí bàbá wa Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá, ìjà tí ẹ gbé dání, ẹ ní fọmọ jà, bẹ́ẹ̀ ni ẹ ní fàyà jà. Gbogbo nǹkan yín tó da, gbogbo nǹkan yín tó ń mí, àtọmọ yín àtàyà yín, ẹ ní fi ja ìjà yìí o. Àbárí yín pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ ní sọnù mọ́ wa lọ́wọ́. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa Adébánjí Akíntóyè Emeritus. Bàbá dáadáa.
mo kí yín sà bàbá. Arúgbó tí ẹ wá fi ń jà yín, ẹ fi irú owó tó wà lórí yín ẹ máa fi kó wa délẹ̀ lérí lábẹ́ bó ti wù kó rí, lábẹ́ bó ti wù kó rí ẹ máa kó wa délẹ̀ lérí. Ẹ ti dàgbà báyìí bàbá Bánjí Akíntóyè, ẹ máa dàgbà ju àwọn ará Òwúrọ̀ lọ. Ẹ ní fojú sunkún ọmọ, bẹ́ẹ̀ ni ẹ ní fojú sunkún aya. Nítorí pé àwọn ìyàwó ọmọ yín, aya yín náà ni wọ́n. Bẹ́ẹ̀ ni, òun ni mo fi táyà yẹn sí. Àwọn ìyàwó ọmọ yín, àwọn ló ń ṣe aya fún yín lọ́wọ́lọ́wọ́. Ẹ wà ní fojú sunkún gbogbo wọn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà pé a kú ìsinmi ìní, àkókò lè dá. A kú bí ojú ọjọ́ ṣe rí. Bí ẹ ti wá ń wọlé, ẹ bá wa gbọ́ lé share button, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Àwa là á máa wá, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà là á sì máa bá lágbára àṣẹ wọn tó nílẹ̀. Ẹ ní ṣílẹ̀tẹ̀ o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, ẹ ní ṣílẹ̀tẹ̀, a ní wá yín tì. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ò ní wá wá tì. Ẹ máa bá wa máa share. Ẹ máa bá wa máa share. Ẹ máa bá wa máa share. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ní àárọ̀ ìní tí a ní ká wá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ìròyìn yìí nípa àwọn tí wọ́n gba ìṣàkóso ní Benin Republic. Àwọn ọmọ ológun tí wọ́n gba ìṣàkóso Benin Republic lọ́wọ́lọ́wọ́. President Talon ó jẹ́ èèyàn kan tí àwa nífẹ̀ẹ́ sí gan gidigidi nítorí pé ẹni tó bá yọni lọ́jọ́ ewu, irú ẹni bẹ́ẹ̀ ó ti dọmọ ìyá èèyàn. Ṣùgbọ́n tàbá tún wá ní ká tún wò ó, tàbá tún wá ní ká tún ṣe ojú mi wò ó, ǹjẹ́ a wá lè torí pé àwa kan a nífẹ̀ẹ́ President Talon wípé torí pé ó ṣe wá lóore rí, ká wá máa gbàdúrà wípé nítorí ẹ̀ wípé ká máa sọ̀pọ́tì ohun tí ò dáa. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí ètò, èròǹgbà olúkálùkù yín ẹ bá wa fi sí comment section. Ẹ já a rí. Ìyàwó ló kọ sí yín nígbà tí ẹ̀yin gbọ́ wípé wọ́n dìtẹ̀ gbàjọba ní ìlú Benin Republic. Benin Republic lábẹ́ former president Talon, nítorí pé ó ti da former president ní 2021. Wọ́n jẹ́ èèyàn kan tí Ọlọ́run ń lò láti wípé kí bàbá wa olóyè Májàsọ́lá Adéyẹmọ Ìgbòho Òòṣà kí wọ́n má jì sí ọ̀fìn former president tó ti dolóògbé lénìí
kí wọ́n má jì sí ọ̀fìn tí a mọ̀ sí Muhammadu Buhari, nítorí pé pílánì tí Muhammadu Buhari tó ní fún olóyè Májàsọ́lá lọ́jọ́ náà lọ́hùn, President Talon ni Ọlọ́run ń lò. President Talon ni ẹni tí Ọlọ́run ń lò láti yọ olóyè nínú ọ̀fìn náà, nítorí pé tó bá jẹ́ wípé President Talon jẹ́ tí ò bá jẹ́ Ọlọ́run ọba tó lò, gbogbo nǹkan ni Muhammadu Buhari fi threaten Talon gbà náà wípé kó yọ̀ǹda olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà fọ́wọn. Ṣùgbọ́n kàkà kí ọmọkùnrin fi máa ṣe bẹ́ẹ̀, ó ní láyé ó lóun gbọ́dọ̀ mọ ìdí tí wọ́n fẹ́ fi pápẹ́ òfin gbé Chief Sunday Májàsọ́lá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó ní kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá, ó ní kí wọ́n tiwọ́ sí ìwé tí adẹ̀rí àwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n dúró tán nígbà náà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbéwé yẹn kiri pé kí wọ́n sign. After ìgbà tó rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọba nílẹ̀ Yorùbá wọ́n ti fọwọ́ sí wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kò ń ṣe àdàlúrú, ó yọ̀ǹda bàbá wa fún wa nígbà náà lọ́hùn, tí a dẹ̀ mọ́ fi rírì oore tí a fi wọ̀n sí President Talon, former President Talon, a fi rírì ìmọ̀ oore a fi wọ̀n sí, torí ẹni tó bá yọni lọ́jọ́ ewu, tó bá yọni nígbà ìṣòro, tó bá kóyàn yọ nígbà ìṣòro, irú ẹni bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa gbé dànsákì fún irú ẹni bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n mo sì tún béèrè, ǹjẹ́ àwa máa torí ẹ̀ ká wá ní bó ṣe ń lọ lílẹ̀ Áfíríkà ìpé ó tẹ́ wa lọ́rùn, ǹjẹ́ a máa torí ẹ̀ ká sọ bẹ́ẹ̀? Bí ó bá ṣe rí lójú tiyín, ẹ já fi sí comment section, ẹ̀yin èèyàn wa tí ẹ wà pẹ̀lú wa lórí ètò, ẹ bá wa drop ẹ̀ sí comment section, ẹ já rí èròǹgbà tiyín. Ṣé torí wípé Talon ti ṣe àwa ọmọ káàárọ̀ oòjíire lóore rí, ǹjẹ́ àwa lè ti torí ẹ̀ ká wá ní kí ilẹ̀ Áfíríkà kó má bọ́ kúrò lóko ẹrú? Nítorí tí ẹ bá wo àwọn tí wọ́n ń gba àwọn ọmọ ológun tí wọ́n ń gba ìjọba ní àsìkò tí a wà yìí, ẹ máa rí i pé ó yàtọ̀ sí ti àwọn dìde sí yẹn. Nítorí tí àwọn tó ń gbàjọba lásìkò yìí, tí a ti rí ọ̀pọ̀lọpọ̀ country, ibẹ̀ la ti rí Benin,
Benin Republic tí wọ́n ṣe gbàjọba ń bẹ̀ lé èyí tí ń ṣe on the 7 December year 2025. Ibẹ̀ láti rí Burkina Faso tí wọ́n gba ìjọba ń bẹ̀ ní January 2022. Chad náà wọ́n gba ìjọba ń bẹ̀ ní April 2021. Gabon wọ́n gba ìjọba ń bẹ̀ ní August 2023. Guinea wọ́n gba ìjọba ń bẹ̀ ní September 2021. Nǹkan kan ni ò tí wá yé mi ẹ̀yin èèyàn tí tó pé bí mo ṣe ń wò bá wá ń rú mi lójú. Ẹ̀yin tẹ́ bá kọ́rẹ́ǹtì dáadáa tẹ́ wà lórí ètò pẹ̀lú wa, ẹ bá wa drop ẹ̀ sí comment section. Mò ń wo ìkan Guinea, ìkan Guinea Bissau. Ẹ jọ̀ọ́ ṣé country méjì ló ń jẹ́ Guinea ni? Ṣé country méjì ló ń jẹ́ bẹ́ẹ̀ ni? Because mò ń wò kan just Guinea, ìkan Guinea Bissau. Guinea yẹn wọ́n gba ìjọba ń bẹ̀ ní September 2021. Guinea Bissau wọ́n gba ìjọba ń bẹ̀ ní January 2025. Ìkan 2021, ìkan 2025. How come? Mí nẹ o. Mí nẹ o, yá wa Bùnmi. Ẹni captain ẹni ó fail pé Talon is still the president now. Ẹ jọ̀ọ́ kí lẹ lè fi defend ẹ̀ fún wa. Kí ni àrídájú? Báwo la ṣe máa mọ̀? Because if gan bẹ ṣe ń sọ orí kíní ni mo wà, ó dẹ̀ ń sọ, ó ń fi ń yé wa. Even orúkọ Benin Republic ti wà lára àwọn country tí ológun ti ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ according to Google now. Okay, different country ní Guinea yẹn àti Guinea Bissau. Okay, different country ní I can see. Ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni. Ìyá wa Owólabí àti bàbá wa Olúwaṣeun, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni. Different country ní. Okay, ẹ já tẹ̀síwájú. But ìyá wa Bùnmi tí wọ́n ní Talon ṣì ní president Benin Republic. Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní evidence, torí pé ọ̀pọ̀lọpọ̀ evidence làwa ti rí proof káwa tó wá sórí ètò ta ti rí pé lóòótọ́ lódodo wọ́n ti gba ìjọba ní Benin Republic. But ẹ̀ ń wá sọ fún wa sí pé kò rí bẹ́ẹ̀ o, wípé captain yẹn pé ó fail. Ẹ bá wa mú àrídájú wá sí comment section. Ẹ já máa bá ètò lọ. So orí Guinea Bissau ni mo dé. Wọ́n gba ìjọba lé ibẹ̀ lé 2025. Mali gbàjọba ní August. Ṣé Mali ti pẹ́ tó ti gbàjọba tẹ́lẹ̀ ni? Nǹkan tó ń sọ mí báyìí ni pé 2021 náà lọ́wọ́ náà ti gbàjọba. Èmi tẹ̀ fi pé kò tí pẹ́ tán ìgbàjọba lé Mali. 2021 kẹ̀ Mali. Ṣé pé Google ti ń parọ́ fún wa báyìí? Ẹni
ẹni ọmọ yín ṣẹ̀ ń dé láti bẹ̀ àbí? Wá o, ẹlòmíì ní tó tún kọ̀fáàmù ẹ̀ fún wa o. Ẹlòmíì ní tó ń kọ̀fáàmù ẹ̀ fún wa o. Ok. But a rí àwọn ará ìlú ní ibẹ̀ tí wọ́n ti ń jó, tí wọ́n ti ń fò fáyọ̀ wípé àwọn ológun gba ìjọba. Èwo la wá máa gbàgbọ́ nsìn? Èwo la máa gbàgbọ́? Èwo la máa gbàgbọ́? Ọ̀dà ẹja tẹ̀síwájú. So Mali gba ìjọba ní 2021. Niger wọ́n gba ìjọba ń bẹ̀ ní July 2023. Sudan wọ́n gba ìjọba ń bẹ̀ ní October 2021. Ó dà pé ká tó tẹ̀síwájú pẹ̀lú àwọn nǹkan tí mò ń rí táwọn èèyàn ń kọ yìí, a máa need àti confirm. A máa need àti confirm. So gẹ́gẹ́ bí ohun táwọn èèyàn sọ fún wa ń sìn, wọ́n ní captain tí ó gba ìjọba ní Benin Republic wípé ó fail, pé kò succeed according to ohun kan tí àwọn èèyàn sọ fún wa ń sìn. So ẹja confirm à ń bọ̀ ná. Ẹ káàsán sà. So according to ẹni tí a pè nsìn tí ó wà ń bẹ̀, wọ́n fi ń yé wa wípé àwọn ò tí mọ̀, pé àwọn ò tí gbọ́ pé bóyá ó fail, but àwọn èèyàn sọ fún wa wípé captain ó ti fail, pé President Talon ló remain as a president of Burkina Faso. Nígbà tó jẹ́ pé àwa náà ní Ifá dání, a máa nílò láti confirm ẹ̀, torí pé nínú confirmation ni a ti máa mọ ohun tí a máa sọ. Captain, ẹ má bínú sí wa, à ń try àti tẹ̀ sí Ifá. Nípa torí pé òyìnbó ti ṣe Ifá mi fún wa. Ẹ bá wa gbọ́ lé share button, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá wa gbọ́ lé share button. Benin Republic.
The country armed forces have an attend captain. Has statement come after soldier. Ẹ̀já tẹ̀síwájú bóyá nígbà tí a bá ṣì ń rí more information because dá pé nǹkan tí àwa ń rí ní Google ń sìn ó ti ń pín sí méjì. Èmi ò tí ì lè bá wọn confirm ẹ̀ wípé okay 2 hours ago. Ó dà pé àwọn èèyàn ò parọ́ o. According to ohun tí à ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí, ó dàbí pé mission àwọn ọmọ ológun ò succeed ní Benin Republic according to, ó dàbí ẹni pé kò succeed, ṣùgbọ́n àti lè sọ anything pa ẹ̀ torí pé ìgbà míì náà tí a bá tẹ nǹkan sí Google ó máa ń gbé wa lọ́bọ̀ míì. Ọ̀dà ẹ̀já tẹ̀síwájú nínú àwọn ètò wa. Ẹ bá wa gbọ́ lé share button ẹjọ́, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ní fi gbọ́mọ sí. Bí a ti ń bá ètò lọ nowadays, a rí the way tí àwọn ọmọ ológun tí wọ́n fi ń gba ìjọba láwọn apá ibì kan ní ilẹ̀ adúláwọ̀ ń bí báyìí. Nígbà tí wọ́n bá gba ìjọba tán láwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan táwa ń rí, a rí wípé ìṣọwọ́ ṣe ìjọba tiwọn ó yàtọ̀ sí ti àwọn tí a mọ̀ sí ti alágbádá. I as a person, mo ní èèyàn sí Burkina Faso tí ó ń kọ̀nfàmù yàtọ̀ sí eléyìí tá à ń rí lórí afẹ́fẹ́, tí wọ́n ń kọ̀nfàmù iṣẹ́ ribiribi tí Traoré tó gba ìjọba ní Burkina Faso tí ó ń gbé ṣe ní orílẹ̀-èdè náà. To the extent pé wọ́n ń kọ̀nfàmù ẹ̀ wípé láti ọjọ́ tí Áfíríkà ti ní president, yálà ọmọ ológun ni tàbí ti alágbádá, wọ́n ní ti eléyìí wípé ó tún jẹ́ àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà according to ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí arákùnrin yìí tó dẹ̀ jẹ́ ọ̀dọ́mọdé léńjeléńje tí ó ń gbé ṣe. Ǹjẹ́ a nílò
ìjọba ológun ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí a nílò ẹ̀? À ń béèrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa ni o. Ǹjẹ́ a nílò ẹ̀ tàbí a nílò ẹ̀? Ẹ já arọ́wọ́ yín lé comment section. Ṣé a nílò ẹ̀ nílùú Nàìjíríà tàbí a nílò ẹ̀? Torí mo tiẹ̀ ti rí èèyàn tí ó tiẹ̀ ti fẹ́ bá mi jà ìtorí ẹ̀ rí. Nígbà tèmi ń sọ fún wípé mi rò bẹ́ẹ̀ ni wípé a nílò ẹ̀, torí pé tá bá rò bóyá ó máa bọ́ sí right place, tí ò bá lọ bọ́ sí right place, níbo ni àwa Yorùbá ṣẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀? Lójú tèmi fi wò ni o. Ṣé mọ̀ pé èròǹgbà olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èròǹgbà wa náà kò lè jẹ́ ìkan, kò lè jẹ́ the same thing. Mo ń sọ, mo ní tí a bá rò bẹ́ẹ̀ ni wípé ibi tí a bá rò bóyá ó máa já sí, tí ò bá lọ já sí bẹ́ẹ̀, kí ni ohun tí a máa ṣe? Koiki Media will bring the work closer to your doorstep. Ẹ bá wa gbọ́ lé share button. Èèyàn ẹ má dákẹ́ pẹ̀lú wa. Ìjíròrò tá à ń ṣe yìí, a lè ti bẹ̀ kọ́ ẹ̀kọ́ kan sí kejì. Èmi gan tí mo mú ètò wá lára èròǹgbà yín tẹ́ bá fi kalẹ̀, mo lè kẹ́kọ̀ọ́ lára ẹ̀. Mo lè ṣe kí ni? Mo lè kẹ́kọ̀ọ́ lára ẹ̀. Ẹ bá wa drop ọ̀rọ̀ yín sí comment section. Ẹ jẹ́ ká wa náà ká máa kà á, ká wá bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ láti bẹ̀. Torí pé ìkóríta tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́, kò sí ẹnì kankan tí ó tẹ́ lọ́rùn. Àlàáfíà ni President Talon wà ó ọ̀dà. Ní ìkóríta tí a dé, ní ìkóríta ibi tá ti ń bọ̀, tí a ti rí ìjọba Bìrìtìkó, tí a ti rí ìjọba Faransé, tó jẹ́ wípé wọ́n ní wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ìlú ní òmìnira nílùú adúláwọ̀. Tó pé tá bá wo orílẹ̀-èdè méjì tí mo dárúkọ yìí, ẹ máa rí pé àwọn náà ni most tó jẹ ìgàba lérí Áfíríkà. Pàápàá jùlọ ìlú tán pè ní Faransé yẹn. Ǹjẹ́ a nílò láti ṣẹ̀dó lé abẹ́ wọn ká tó gba òmìnira ara wa? Ṣé a nílò ẹ̀? Òmìnira tí àwọn France àti Bìrìtìkó fún wa, ṣé
ǹjẹ́ ó pè wá lílẹ̀ adúláwọ̀? Torí pé mò ń sọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ generally lápapọ̀, ń sì mí sọ̀rọ̀, kì í sọ̀rọ̀ orílẹ̀-èdè ẹyọkan ni mò ń sọ̀rọ̀ ohun tó so wá papọ̀. Nítorí pé tọ́ bá ń sọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀, ìkan ni wá, tí ò yẹ kí a gba àwọn òyìnbó amúnisìn, tí ò yẹ ká gbà wọ́n láàyè. Láti ìgbà tí Traoré ń sìn tó ti gba ìjọba, tó ti ṣẹ́kẹ̀ǹbẹ̀ ìjọba Faransé nílùú wọn, ipò òun ò fẹ́ gbọ́, òun ò fẹ́ rí mọ́. Ẹ jẹ́ ká wo orílẹ̀-èdè náà. Wọn ò ní ju gold, but gbogbo gold wọn tí ìjọba Faransé tí wọ́n ń kó lọ lọ́fẹ̀ẹ́ lófù, ó wá di ohun tí wọ́n fi ń tú ìlú náà ṣe láti ìgbà yẹn. Ẹ jẹ́ ká padà sí ìlú kan tí wọ́n ń pè ní Libya. Ẹ já padà síbẹ̀. Nígbà náà lọ́hùn, Gaddafi jẹ́ olùṣàkóso orílẹ̀-èdè náà. Ṣùgbọ́n kété tọ́wọn ará ibi tí wọ́n ti rí tó ti ń ṣe dáadáa, wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti ṣẹ́kẹ̀ǹbẹ̀ Gaddafi. Ìgbà tí ó tiẹ̀ wá wọ́ọ̀sì jù ni ìgbà tí Gaddafi sọ pé òun fẹ́ ṣe owó tí Áfíríkà máa ná, tí ò ní sí ojú wa lé ọ̀rọ̀ dọ́là mọ́. Tí a bá wo ayé tí a wà ń sìn, ẹ rí i pé kò sí owó tó tún relevant nílẹ̀ Áfíríkà ju dọ́là lọ. Dollar, pounds. Dọ́là ni. Kódà àwọn olóṣèlú wa gan wọn ò bìlífù nínú náírà mọ́ sìn. Dọ́là ni kùlà. Ẹ jẹ́ ká wá padà sí orí Traoré. Gbogbo agenda tí Gaddafi nígbà yẹn, a wá rí i pé gbogbo ẹ̀ ló wá mú wá ń sìn. Lákọ̀ọ́kọ́ ná, kò darapọ̀ mọ́ ECOWAS. Lẹ́lẹ́kejì, owó tí Gaddafi fẹ́ ṣe ń gbà yẹn, arákùnrin ó ti lọ ṣe ń sìn, tó sọ wípé òun ni àwọn ìlú tó bá darapọ̀ mọ́ wọn tí wọ́n á máa ná láti máa fi rajà, tí ò ní wá ní sí ọ̀rọ̀ láì tí rí dọ́là àrọ́jàrà, láì tí rí pounds àṣekínní kan. Èwo gan la wá máa fara mọ́ sìn? Tàbí ká gbàdúrà yìí pé eléyìí tó bá máa yọ wá kúrò lóko ẹrú? Kí ni èròǹgbà yín? Ẹ má dákẹ́ sí comment section. Ẹ bá wa drop èròǹgbà yín. Ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ àwọn tó nílẹ̀. Ilẹ̀ adúláwọ̀ ò ní bàjẹ́. Ilẹ̀ adúláwọ̀ ò ní bàjẹ́. Ilẹ̀ Yorùbá dẹ̀ ní ogun ò ní kó wa lọ lágbára àṣẹ àwọn tó nílẹ̀. Àní ṣílẹ̀ tẹ̀. Ìkóríta tí a dé nílùú Nàìjíríà, nílùú Áfíríkà lápapọ̀, ṣé ká tẹ̀síwájú? Bó ṣe ń lọ yìí ni.
tàbí kí ni way out. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní tí a bá tẹ̀ ní arákùnrin tí a mọ̀ sí Traoré Talon wípé ó ṣe wá lóore, jẹ́ ìyẹn wá túmọ̀ sí wípé ká tó wá máa bá sí abẹ́ wípé kí ó má sí òmìnira nílẹ̀ Áfíríkà. Nítorí pé tá a bá wo ìjọba Faransé, a rí i pé àwọn náà ló sì ń ṣe ìṣàkóso orílẹ̀-èdè Benin Republic. As at today, òmìnira tọ́wọn òyìnbó làwọn fún wa, ṣé a máa tẹ̀síwájú nínú ẹ̀ ni tàbí àwa fúnra wa ká gba ìmíì tí a nílò? Ṣé ká tẹ̀síwájú nínú òmìnira òfò àti àdánù tí àwọn òyìnbó kó wa sí? Ṣé ká tẹ̀síwájú ni tàbí ká jáwọ́ ńbẹ̀ ká padà? Èwo ni solution? Torí a rí ọ̀pọ̀lọpọ̀ tọ́wọn èèyàn ń pariwo kí Amẹ́ríkà tí wọ́n gbà wọ́n kalẹ̀, kí Amẹ́ríkà tí wọ́n gbà wọ́n kalẹ̀. Ǹjẹ́ a nílò kí Amẹ́ríkà tiẹ̀ wá gbà wá kalẹ̀ tàbí ká gbára wa kalẹ̀? Ṣé a nílò ẹ̀ ni? Kí ni èròǹgbà wa? Ṣé a nílò tàbí ká gbára wa kalẹ̀? Tí Amẹ́ríkà bá tún wá gbà wá kalẹ̀, ǹjẹ́ ó tún máa last? Dàílé tí àwa fúnra wa bá gbára wa tí a dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, tí ń ṣe pé aṣẹ̀wọ̀n lọ ń fún orílẹ̀-èdè kan ní report ká tó ṣe nǹkan kan. In fact, Burkina Faso, bí ọ̀rọ̀ Burkina Faso ṣe ń lọ, ǹjẹ́ ẹ mọ̀ wípé if care is not taken, ṣé ẹ mọ̀ pé Nàìjíríà sì lọ máa yáwó lọ́wọ́ Burkina Faso bó ṣe ń lọ yìí? Between how many years tí bọ̀bọ̀ yẹn gba ìjọba? Ẹ wo ọjọ́ orí bọ̀bọ̀ yẹn. Ọdún tá a wà ní bọ̀bọ̀ yẹn sì máa pé ọmọ 38 years. Ṣùgbọ́n ẹ wo àwọn bàbá 70, 80 táwa ní. Ǹjẹ́ wọ́n so èso rere kankan fún wa? The answer is no. Wọ́n ò so èso rere kankan. Ìgbéyàwó alátipáṣe, èyí tí wọ́n kó gbogbo ilẹ̀ Áfíríkà sí,
ǹjẹ́ a sì nílò ẹ̀ tàbí ká fà á já dànù? Kọ́lọ́mú dá ọmú ọmọ ẹ̀ ṣe kíni? Kọ́lọ́mú dá ọmú ọmọ ẹ̀ gbé. Koiki Media will bring the work closer to your doorstep. Ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀, ó ní ọ̀nà tí a tún máa gbé gbà. Ẹ ṣé ká wò ìgbà tí a máa gbìyànjú láti lọ ṣe iṣẹ́ ìwádìí wa dáadáa ká tó tún wá jáde padà. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ wípé àwọn ọmọ ológun wọ́n ti pàdánù ipò yẹn padà sọ́wọ́ President Talon. Gẹ́gẹ́ bí a dẹ̀ ṣe mọ̀, ọdún tó ń bọ̀ ní ìjọba Talon ni ó yẹ kó tán, which is 2026. Koiki Media will bring the world closer to your doorstep. Èní ni ọjọ́ keje nínú oṣù kejìlá ọdún ìyá 2025. Bí ọdún ṣe ń lọ sópin, ayé ẹ̀yin olólùfẹ́ wa, ayé yín ò ní lọ sópin o. Ẹ ní ṣílẹ̀tẹ̀, ẹ ní ṣìrìn o. Aburú ayé kò ní jẹ́ tiyín. Aburú ayé yín kò ní jẹ́ tiyín o. Ẹ ní lùgbàdì àìsàn, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ẹ ní ṣílẹ̀tẹ̀ o. Ẹ ní rìn lọ́jọ́ tí ebi bá ń pọ̀nà. Ara rí ni ẹ fi ṣọdún. Ní kòpẹ́kòpẹ́ a tún máa jáde padà láti wá fi ìwádìí wa láti padà wá fi tó yín létí. Ẹ jẹ́ ká wá lọ ṣe ìwádìí wa dáadáa ká tó padà wá. Koiki Media will bring the world closer to your doorstep. Ẹ ṣé gan ní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Àkósìmí ní láìkan sí o. Ó dàbọ̀.